وتسمع عن قرب صلاة كمثل ما تبلغ عن بعد صلاة التي صلى نبي الهدى لولاك لم يعرف الهدى ولولاك لم نعرف حراما ولا حلا ولولاك لا والله ما كان كائن ولم يخلق رحمن جزءا ولا كلا أناديك يا خير الخلائق والذي به ختم الله النبيين والرسل به ختم الله النبيين والرسل أبا الزهراء يا نعم المرجى ويا نعم المؤمل والمؤيد عليك الله رب العرش صلى كذا الأملاك صلوا على محمد رأى مولاه رب العرش حقا وما نظر الإله سوى محمد ويوم الحشر ملجأ الخلق طرا ليوم الحشر شافعنا محمد إن شئت غفران ذنوبي عموما أو شئت أن تكفى أذى وهموما. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. نعم. فعمل بقول الله في قرآنه صلوا عليه وسلموا تسليما. صلى عليك الله يا ما ذكره طب يداوي في القلوب كلوما طب يداوي في القلوب كلوما. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. sebáàsì ti sínú. alhamdulillah. kí wàá lóde tó lè dúpẹ́ ń tiẹ̀. alhamdulillah. Ọlọ́run fẹ́ máa gbọ́ pa ń dúpẹ́. aburú ni kí ọmọ lè sọ fọ́lọ́run kó ṣe é. lẹ́ẹ̀kan náà panu pọ̀ pé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. bó o lọ wí. شكرت الله في نفسي ونفسي فإن الشكر مفتاح المزيد فإن الشكر مفتاح المزيد. ẹni tí bá ń wá kí oríire wọn lékún àfi kó dúpẹ́. شكرت الله في نفسي ونفسي. èmi sọ fọlọ́n kó ṣe ń tèmi o. فإن الشكر مفتاح المزيد. ìwọ lọmọ tó rí torí Ọlọ́run fi jọ ọ́ lójú.
gbogbo tí o bá ti nù yàn kọ́ wá kọ́ mọ́ rí ọ̀ lè mọ bó ṣe tó. àṣà pọ̀ rìn wá bí kò jọ́ rí i pé ọlọ́run tí ò pa oore ni lọ́wọ́ ẹgbẹ́ rẹ tí ò lè kú lójú kan náà mọ́. wọ́n fẹ́ gbé gan wọn ò rí gbé yóò ní yé ara ń kan mí ẹ gbé mi kalẹ̀. Shakarnaka maulana. ọlọ́run ní omi àtẹ̀jẹ́ rẹ̀ kó máa bàjá. wọ́n ń bínú olóhùn tó ń rán ní káàkiri ìgboro Ọ̀fà ṣe náà lọ dúpẹ́ sí ọ̀wárẹ́ ni ó lọ́kọ̀ tí ò lè rìn mọ́. Shakarnaka maulana ala ma afaditahu. kí ni ọlọ́run lè dùn ẹ̀yọ̀ ń bọ̀ nẹ́bì kárakára. Ilayna minal khairati wal barakati. jàmáà mi ò sì dáhùn bó o lọ wí ọmọ yìí. Hamidina. ṣaka. Shakarnaka maulana ala ma afaditahu. ọlọ́run. Ilayna minal khairati wal barakati. ẹ̀yọ̀ wọn kí ẹ wí. Ilayna minal ẹ̀yanu yín. khairati wal barakati. ẹ wo oore ọlọ́run tí ò ṣe fojú rí tó fún wa. Ilayna. Ilayna minal khairati wal barakati. Ilayna minal khairati wal barakati. oore tó fojú hàn lágbájá kọ́lé ó mà ra mọ́tò èyí hàn àbí oore bó o lọ ṣe rí nà ń kọ́. mo burúkú gbọ́ bó o lọ ṣe gbọ́ràn. ọ̀hún wọlé ọ̀nbóde ọ̀run tó wà pẹ̀lú obìnrin ọmọ yẹgbẹ́ rẹ tí wọ́n tilẹ̀kùn mọ́ tí ó fò wíńdò jáde kò sóore kó ṣe bẹ́ẹ̀. Shakarnaka maulana ala ma afadtahu. èmi rí i kọ́lọ̀ olóore ni. Ilayna ọlọ́run. minal khairati wal barakati. ẹ̀wù jákè ni. Ilayna minal khairati wal barakati. oore kíni ó bu oore lù á tààrà ibi ìlàjì ní káwá foríjì lánàá kójú òrọ̀ sọ wá rọ̀ àbí òrọ̀ lónìí. Ìkòyí Ọ̀ṣun ni mo wà lẹ́bàá kiri náà. Shakarnaka maulana ala ma afadtahu. òjò náà wá ó ti balẹ̀ dẹ̀dẹ̀ mo ní wo ọlọ́run di apari. La ilaha illallah. Shakarnaka maulana. lẹ́mi tọ́lọ̀ máa fún ní tí ń lérò. Ala ma afadtahu. tọ́lọ̀ fún mi ní sọ kí n ṣe. rárá bó o lọ wí. Ilayna minal. mo kó láàfin ọba Olúkòyí báyìí òjò náà dálẹ̀ ni. khairati wal barakati. ó wá rọ̀ ó rọ̀ tá a fi kọjá Òṣogbo ó wá pe Ọ̀fà wọ́n ní kò tí ì rọ̀ kò ṣe kí ni àfi kó rọ̀ lọ́fà o. Shakarnaka maulana. agbára tèmi ò káyìn o.
على ما أفضته. kódà ń ṣe ń pàdé bẹ̀ ọlọ́run ọlá ń tọ́ni lára mi ti ń dùn mọ́ mọ́ mo kú mbẹ́. شكرناك مولانا على ما أفضته. torí bí ilé ò bá wẹ́rọ̀ ni àtọ̀lá lọ àwọn yóò sì mọ jáwèé. ìnira yẹn ti pọ̀ dáàyè kan. إلينا من آل. jẹ̀mọ́ ọlọ́run dùn sí àbí ó dùn sí kí ló tẹ́ sọ̀rọ̀ jákè. gbàtà ní káwá foríjì lánàá pé yóò ṣe ti a lónìí ó sí àbí ó sí. ẹsẹ̀ ní ìjàdùá ó gbà. إلينا من الخيرات والبركات. إلينا من الخيرات والبركات. kódà anabi Muhammad صلى الله عليه وسلم. àwọn obìnrin yòǹbó ẹ̀ lálẹ́ yìí. صلى الله عليه وسلم. ẹ̀yin tẹ wà lẹ́yìn mi ò lè yòǹbó ẹ̀. صلى الله عليه وسلم. ṣèbójò ti dá ẹ dá àga yín padà síbẹ̀ yẹn. kàgbélága lẹ fi jòkó tẹ́ ẹ bẹ̀rẹ̀ gbé síbi tó ṣòfò yẹn bó o lọ wí jèrè. حمدا لمن أكرمنا بأحمدا. kí ló tọ́ dìde ó yẹ lọ lé ẹkún bẹ́ẹ̀. وزاده òun rẹ́yìn kékèké rárá. فضلا على من أوجد. ìwọ náà wà náà tá à ń darí lọ́wọ́ ọmọ akókò kù wọ́n. وزاده. wọ́n tún wọ́n fi ní kó kú òun bẹ́ẹ̀ èmi tí wàá jòkó tì inú rẹ̀ mo wà. wọ́n ti ń fi sí lábẹ́ eléhùn èèyàn ọmọ wẹ̀rẹ̀ kú òun bẹ́ẹ̀ ẹgbàga yín ẹ̀jòkó ń ta gbangba tẹ́ ẹ̀ máa jòkó tẹ́lẹ̀. فضلا على من أوجد. ẹni bá yóò bá nàbí òní ṣòfò. حمدا لمن أكرمنا بأحمدا. fàáyà lọ mójútó ń bẹ̀ yẹn. وزاده فضلا على من أوجد. wí dáadáa. وزاده فضلا على من أوجد. àìnígbàgbọ́ ló sin ẹ́ lálẹ́ yìí. tọ́ba ìgbà pé tòótọ́ èmi lọ ń tẹ̀lé èmi ní bẹ nínú òjò kódà kó máa rọ̀ àfikọ́ jòkó ń bẹ̀. bó o lọ wí. وصلى عليه الله. mo wá débẹ̀ yẹn mo wá rí i pé àbẹ́yìn ò wá wá sí ni ìwọ́tọ́ ẹ̀ bá ti ṣe yọ̀ ń wú ọmọ kan bẹ̀ yẹn sọmọ wá sí ní àbálẹ̀jò sága kan fi jòkó ni mo fẹ́ kí wọ́n gbé ni. وصلى عليه الله. kí wọ́n gba àlùbáríkà tí mo sọ ni. وعلى من شهد. àgáwọ̀ mi àbájọ sí mẹ́ ni bẹ́ẹ̀tì ni kò dáa ẹ̀fẹ̀yìntì gan-an mo yọ̀ǹda yín. في كل ما. ẹ mọ̀ pé gbogbo nǹkan láyé ládàbí ṣe pàtàkì. n tá a sì dì múnú ẹ̀kọ́ gbogbo nǹkan mo lè mójú kò ẹ̀kọ́ lè mójú kò mẹ́. àwọn tó mọ̀ mí nì inú wọn fi sórí rẹ báyìí wọ́n ń jẹun pa láti ṣe tí mo fẹ́ kọ́ sí ayé rẹ ó fi dáa. ìbàjẹ́ ráàfà àti nǹkan egbò tọ́mọ kí bá ṣe mo ṣe òun kó kàn án ni ó lọ réèkì wọn lórí àtàn ni. حمدا لمن. òun mọ̀ kó n tiẹ̀ tẹ̀lé mi lọ mo ṣe ni mo ní kí ló tọ̀ bá mi travel ó ní mo lọ. أكرمنا بأحمدا. mọ tó jẹ́ máa ṣe bẹ́ẹ̀ jẹ́ mẹ́rin ní kíni oríire kò wá ọ̀lẹ lọ gbogbo ẹni tó bá ti le
ẹ yọ kúrò nù olóríire gbogbo téèyàn ó bá ṣe làláyé ó lóògùn nínú ó sì ní wàhálà tí wọ́n yẹ kí n máa sùn lálẹ́ yìí ni mo ti ṣe wáàsí méjì bíi mẹ́ta lónìí tí n bá jáde lálẹ́ yìí n forí Ọlọ́run hàn náà ni gbàtójò ti ń rọ̀ n tún sáà tún ní ṣe wáàsí ni ó dá Ọlọ́run jẹ́ àlọ́ àsìkò wa tán bàbá parí ọ dàálẹ̀ di sàárì ẹnu ẹgbà ẹ bó sàárì ìbójú bá rọ o. وزاده فضلا على من أوجد akí Ọlọ́run وزاده akí Ànábì Muhammad فضلا على من أوجد àgàtà ni ọkàn kọ́ mẹ́ẹ̀ẹ́dógún la ní ọkàn wa kò gbọdọ̀ mọ́ débi lọ́la tẹ́ ẹ bá ti rága jòkó ẹni tí ò kàn nù. mẹ́ẹ̀ẹ́dógún mo ní ó kàn wá lónìí. ta lọ́lọ́pàá. وصلى عليه وعلى من شهد àlìkáṣí ó kàn lọ́dọ̀ UBA ni. في كل ما صدقه ووحد yóò ní kọ́nà gbowó wá ní UBA. في كل ما صدقه ووحد bàbá àfa àgbà bàbá alájí àgbà bàbá alágége bàbá ní àgbàjì àtàwọn tó sọ wọn dà àfa pẹ̀lú kéwù àwọn tó bí àwa náà àfa ńláńlá kò sá àfa àti ìdákọ àgbọ̀dọ̀ ká kọdà ṣùgbà olùwẹ̀ gọ̀nù wọ́n máa ní kò dákọ lágbájá ìwọ lọ́kàn rẹ dọ̀tí lọ fọ ọkàn rẹ mọ́ mo ti kí o gba àfa àbá náà bí n sì kí ti ilé yín fẹnu rẹ kì. حمدا لمن أكرمنا بأحمد yóò bá a máa jà sí tí ó kàn wọ́n kò kí lágbájá fẹ́nu tiẹ̀ kì ẹ máa mú èèyàn lónìí mo kí bàbá wa lọ́fà ẹ sọ bẹ́ẹ̀ síbà ni wọ́n sọ. وزاده ń ràn lọ UBA. فضلا على من أوجد láàárọ̀ ọ̀la ọlọ́ba gbowó. وصلى عليه jẹ́mọ́ ẹ̀ ní náà bàbá alájí àgbà tòní ọlọ́mọdé ó dàrú fún wa. آمين. kí là ń bá bọ̀ lánàá ẹ ti gbàgbé ìtúbà náà ni àdéhùn ọjọ́ márùn-ún mo ṣe àbí yóò ṣe kí ni lónìí a tún wá mú tọ́píìkì mi. وصلى عليه وعلى من شهد ó kẹ́rẹ̀ kan àbí sóyìn láwọn ẹ̀kẹ́ mẹ́rin àbẹ̀rẹ̀ ń jọ àkọ́kọ́ ó kọ ẹ̀yọ̀ kan lọ́la nù. في كل ما صدقه ووحد. Ànábì ló sọ̀rọ̀ yìí. صلى الله عليه وسلم. ó ní man lazima al-istighfar gbogbo ẹ̀dá tó bá ilé tẹ̀ra mọ́ astaghfirullah ẹ wí bí mo ṣe wí o. أستغفر الله. wí bí mo ṣe wí ni. أستغفر الله. tó kàn jíjí ń ṣe ẹgbórí ire tí ó ṣe jẹ́mọ́ ẹ̀ ní kíni ẹ̀ dá mi lóhùn ja'ala Allahu lahu min kulli dikin makharaja. La ilaha illallah. kò kàwé ju astaghfirullah ẹ sọ bẹ́ẹ̀. Astaghfirullah. kò wí jù bá ń lọ. Now. gbogbo ibi tí nǹkan ti lé mọ́ ọlọ́run sì mú jáde kó mbẹ́. ọ sàmì.
ànábì tí ò ní kúrọ́ mọ́ lọ. sallallahu alayhi wa sallam. àwọn obìnrin òyìnbó bá ànábì jèrè. sallallahu alayhi wa sallam. bó lọ wí. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله. ọlọ́nà tí ó dáa fún sọ pé wọ́n ni. èmi ni. èmi ni o. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله. kódà wọn ní ta ni ó sórí rẹ̀ mo lé mi ni. èmi ni. ẹ dáadáa láti bí. ẹ má fi ọ̀rọ̀ tí n bá sọ sí ní báyìí. oṣù tá a wà yìí kò ṣeré wájú Ọlọ́run. ó lóun mọ̀ mí kí ó dàbí kọ́kadà ó gbà ọ́ ọlọ́kan promote ẹ̀ sí mọ́tò ni ṣùgbọ́n ti tọrọ aburú náà fasadun yasiru ulil usra ọlọ́run tó béèrè àjì àrò ní kọjá tó lérò ẹni tó gbà ó sálọ ni kò ní lówó mọ́tò tí ò ní nọ́mbà ẹ tọrọ tó dáa fúnra yín bọ́ọ̀ ti dúró tì mí lálẹ́ yìí máa béèrè tó dáa mi ti ń béèrè tèmi pẹ̀lú ọkàn báwọn. walladhina idha fa'alu fahishatan. èjì àga tó yọwọ́ ń sọfí gbọ́dọ̀ kán lọ́la dáadáa wá sí mi ara gbọ́dọ̀ nìyàn tó lọ́dọ̀ ń fara ni mí láfi àmọ́ kan àga mẹ́ẹ̀ẹ́dógún táwọn èèyàn fi parí. aw zalamu anfusahum. gbogbo tó ń nàró yìí ẹlòmíín nípìnlẹ̀ jẹ́ ẹsẹ̀. zakarullah. ọlọ́run náà tó ṣe pé bí ẹ bá ṣe ọlọ́run tí wọ́n ṣe tí ò bójú mu ohun tí ò bójú mu mẹ́tò ń gbọdọ̀ káyàn mọ́ o ìtìjú ni ó pàlù ẹ̀ ohun tí ò ṣe kíni jẹ̀ mọ́ kí ló tọ̀ ọ̀dà mi lò tí ò ṣe kíni tí ò bójú mu ẹni bíi kíni naam. ẹni tó ti lé lógójì ọdún kó kí ọmọ ọdún mẹ́ta mọ́lẹ̀ kò ṣe kíni ìwà wọn lásìkò inú ó ń lẹ́yìn tí ọmọ yín kéékèèké tí ń ṣe wéréwéré lọ yàrá ẹni tí ò níyàwó ńlé ọjọ́ mú ọmọ rẹ so wọ́n wò ó gímọ̀ kí ló wí. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ọjọ́ ṣe tí ò dáa ذكروا الله. lára tóbìnrin ṣe tí ò dáa lónìí ẹ mọ̀ gbọ́mọ fáwọn ọmọge tí ò tí ì bímọ rí àwọn ń lọ fi àyà wọn kọ́sẹ́ lára ọmọ yín. La ilaha illallah. ó dà ọmọ ń òróró n tí fẹ̀yìn kan látàárọ̀ dòní ọ̀yìn sábíàmọ́ ẹ̀yin abiyamọ tẹ̀ yìí pọ́n mọ́ tó bá dọjọ́ alẹ́ kò ní mọ̀ kó ń lóbi láyé èmi lẹ́yìn rẹ wúlò fún tí wọ́n ń gbọ́ ọwọ́ àgbọ̀ ọmọ rẹ fún ọmọge ó wá pọn lọ lé àlè wọ́n da ẹnì kín sí lẹ́nu ẹnikẹ́ni. ọmọ wa délé ń wá rẹ́rìn wọ́n ló yọnu ọtí ń panu. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله. ẹ wo bí tí dábàá ti wúlò jèèyàn lọ gbà mí tí ẹran ò bá rí ọmọ rẹ mọ́ bóun ni tí máa ṣe. yóò mọ̀ dààmú. àwọn ẹ̀yin obìnrin yẹn dáhùn ẹran tí ò rọmọ rẹ mọ́ kí ni ó máa ṣe àbí ẹ̀kọ́ ọ̀rọ̀ máa tiẹ̀ ọ̀ sì lè sùn ọ̀ rí pé wúrẹ́ wúlò jù ọ lọ.
kó máa yá lọ. Allahu akbar. kódà jẹ́ sọ fẹ́ ní kí tún ni Na'am. tẹ́ bá fẹ́ tọ́jà wèrè ẹ gba ọmọ lọ́wọ́ rẹ̀ àdúgbò ń ṣe àgbákòjọ náà ṣé bẹ́ẹ̀ kọ́ ìwọ tó wà ní tiẹ̀ máa tọ́ béèrè ṣé wèrè wà á gbé jù ọ lọ àti wọn lọ gá wèrè ṣé gbọ́mọ̀ràn bẹ́ẹ̀ bá tó lé ọkọ rẹ̀ mọ́ lọ ògbọ́mọ lẹ̀sẹ̀ wọn ń díá àbí nọ́fíìsì yìí fẹ́ ẹ̀ pamọ́ torí ẹ̀ jọ adélébọ̀ ẹ̀ ti dé bẹ́ẹ̀tì òfò mọ́kùn ọjọ́ sọ́ra kọ́mọ tó ṣe aboyún ojú rẹ̀ tó ràn kankan ọ sì yàn fẹ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀tì òfò kan nísìn ẹ̀ lè dá délébọ̀ mọ́ wọ́n fún mọ́kùn mi kí wọ́n kú ni. wọ́n ní ikùn bí àga ẹ̀ tí wọ́n bá ti lè rá báyìí yóò wá pẹlẹbẹ ọ̀ni ó tú ikùn rẹ̀ máa sàbí omi òjò tó ṣe. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله. lẹ́wọ̀lẹ́ àbí tí ẹ bá ṣàbòsí ara wọn wọ́n máa rántí ọlọ́run ohun tí wọ́n máa rántí ní ìjọ́ tọ́lọ́run ó gbà wọ́n mú. Allahu akbar. àṣegbé kan ọ̀ràn lọ. now fastaghfaru lidhunubihim. wọ́n máa wá àforíjì lórí ẹ̀ṣẹ̀ ọjọ́ 5 ẹja fi túbá yányán àní tìrìtì pa jù ká wá yọ̀nà ọlọ́run lọ ká túbá nǹkan ń ṣẹlẹ̀. ẹ jòkó. fastaghfaru lidhunubihim. wọ́n máa wá àforíjì fẹ́ṣẹ̀ wọn ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ṣẹ̀ ẹjọ́ mo fẹ́ béèrè ní tí ń béèrè lọ́dọọdún kí ló dé tí bí tẹ́tẹ́ ń ta ọtí ga tó lè wọ́n sì mú tán lọ́sẹ̀ kan ìlú iná ti ń fi àgàárí ọtí ẹ̀yin ọ̀mú òmẹ́múmúrawé ọ̀mù tí sáyé su Allahu akbar. ẹni tí ò lè mú pure water kan tán wọn á ló mu ìgò ọtí 10 yóò tún fẹ́ nílé dákẹ́ ọtí tí yóò jí ọtí ọmọ èkèké ẹnu yín wá wọjì àní tí bá rẹ́lò míì nínú ọmọ tá a sọ súnà wọn tí mo ṣe wá sí wọn dà ó mọ̀ ti dàgbà kódà ẹ mọ̀ ẹni kí ni ọtí àwọn ẹjẹ́ yìí ó tètè léwu ẹ mọ̀ ẹni kí tún ni tọba mu ti dáàyè kan tán gbogbo sẹ́ẹ̀lì ẹni ò mọ̀ kú tó bá yẹ wọn gun ọ lábẹ́rẹ́ ọ ní mọ̀ pé ń gun ọmọ torí yóò pa ọ díẹ̀díẹ̀ ọ ti kú ọmọ ni. ẹni kí tún ni wọn àmà dáhùn bẹ́ẹ̀ bá mu ọtí dáadáa oríire ò ní pé mọ́ ọ̀pọ̀lọ́ rẹ ó yòrò yóò polúkúrú musu. wọ́n ń fi àgàárẹ̀ ọtí àfinjú wọ́n sì ń tàn pure water sì lo ọ̀sẹ̀ kan kódà wọn ò mú báàgì kan wọn ò gbọ́ fa. An'ama Allahu alaykum. ẹ̀yin obìnrin ẹ dákun o ẹ má fẹ́ ọmọ tí o mo fọlọ́ ń bẹ̀ yín o mo ti bẹ̀ yín lálẹ́ yìí o gbogbo wọn tí ò gbọ́ nínú àwọn tó ṣàgbà yín wọ́n sunkún lórí tébù mi padà kí lè fẹ́ mú láàárọ̀ ọ̀hún tí ẹ dákun ìtàní tí ń sọ ìkọ́mù tí ó bínú káwá bíi pé èrè wò lọ jẹ́ bí ọtí gbogbo ojú rẹ tó hun jọ ọtí ni ó kojú bọ náà àwọn ọmọge náà wá ti ń mutí nísìn kí wọ́n lè gbádùn sí náà dáadáa wọ́n kọ́ dọ́gbọ́ ara wọn odò máa sọ fóbìnrin come and do ọkùnrin come and do. ta ló rẹ̀ ní jákè mẹ́ o
tí wọ́n ti ń wọ́kùnrin lọ wọ́n ti lóòdù ọtí wọ́n jọ wá mú yó wọ́n sì ra wọn báṣabàṣá kò sí gbanú ayé ń bẹ̀ òfò ni ẹ kó ń bẹ̀. fastaghfaru lidhunubihim. bàbá ṣé ń gbà táwọn òun tí àìsè yàn kí lẹ fi jù á lọ kí lẹ fẹ́ ronú pé fi jù á lọ lẹ́yìn orí ibú tẹ́ fi ṣàgbá wa. fastaghfaru lidhunubihim. ẹ̀yin ò mọ tíìmù fastaghfaru ẹ ṣe wá rí báyìí. lidhunubihim. ẹ̀yin ọ̀dọ́ inú ọlọ́run ò dùn ntẹ sọdí sẹ́yìn àtúbọ̀tán rẹ ò dáa. ọtí kò sí tí mo éètì tó tí n bá mọ ọ̀mùtí dáadáa tó bá sálámà tí n bá dáhùn ọlá kó jẹ́ èèyàn àbí mo rí pé tó ó jẹ́ ọkọ̀ mùsùlùmí ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ ni níbi tí mo kéèjì àti ibẹ̀ fún ọtí dé mo fẹ́ lè béèrè tí a bá ní kírun sókù la pé ṣé kì í mutí. fastaghfaru lidhunubihim. èmbó sì burú sáàsì orí ibú kọ̀ọ̀kan lọ títí ẹ ṣe ọtí mi ń bẹ 1.2 million ni 1,200,000 ní kò kan orí ibú àgbáyé nù. ọtí tí èmbó pọnlé fá tí wọ́n fi hun apẹ̀rẹ̀ fún ọtí alápẹ̀rẹ̀ wọ́n ti mú ọkọ̀ tí ń jẹ́. fastaghfaru lidhunubihim. ọtí oní pósí ń bẹ pẹ̀lú bá ti mú pósí ní òkú sí. wọ́n sì ní. èèyàn dẹ́gbẹ̀ èèyàn náà dẹ́bu ayé rẹ̀ nù. azu níjẹ́ wọ́n ti mọ̀. wọ́n ti dákọ̀ rẹ̀ wọ́n mú wọ́n ti wá dẹ́gbẹ́ kan lẹ̀ ní ẹgbẹ́ kínní ẹgbẹ́ ta ní òṣòro ibú àkọ́kọ́ wọn tún wá ní mú wọn wá sí kù wọn wá mọ tú dànù tó bá jẹ̀gùn mọ́lẹ̀ 500,000 ló tán yóò tún hẹ̀ mí boom inú ọmọge tó gbé lọ kílọ̀bù máa dùn pé olòfò ló ń fẹ́. La ilaha illallah. ohun tí ń sọ yìí kò ní dùn mọ́wọ́ mi àmọ́ kí ni mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ nínú kí ọlọ́run tí ń gbé ká lónìí. mọ̀nàkà ẹ̀ náà fi dẹ́rù bà mí bá a lọ bí kó mọ rẹ̀ ò lè dé gbá ọ̀ sá lọ ni ọ̀ tí ìwúlò pa nínú ayé lẹ́yìn kọ́kàn mọ́jú táì kí mọ́tò sì kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ kú ní òrùn. ẹ wá sọ ọtí di bàbàrà wọ́n tún ṣe kan báyìí medium orí ibu ni medium size ẹ dákun ẹni tí ò rí àrán wọ̀ fún ìyàwó àtọmọ ó ló mú tí aláràn àrán dà nílé rẹ tó rán bàbá kẹ́yìn ọ̀rọ̀ ọtí ìgò kan 1 million 3 million. ìbò wa rí i pé olórí ibú ó pọ̀ àwọn àlọ́sì kan tíírín tẹ́ kan tẹ̀sán náà fún èyí lẹ́bù gbogbo lòsí ni ètẹ́ ń pọ̀rọ̀ ni àmọ́ rúkú tí ó pa inígò ńlá ní òsè kiri ní òpó náà olókun street yìí ó wà lórí igbá wọn ò rówó ṣòwò mọ́ ọtí ló kù tẹ́ ń tà wọ́n wàá tu ọtí jọba ẹbí ẹ nínú lẹ́yìn ọtí gbogbo tó tó rọ́jò ẹ̀ òsì ni ẹ ń tà tẹ́ẹ̀fì já títì ìjọba òsì ń pa nígbà mọ́ igbá ti run ẹnìkan ní máa bá yí ọmọ ọlọ́mọ jẹ́ kí tiẹ̀ náà má bàjẹ́ ẹ̀yin kẹ́míìsì tẹ́ ń ta loud ọkọ̀ àdúgbò yìí tẹ́ ń ta tàkùtà fún ọmọ ọlọ́mọ ẹ kọ́lẹ̀ ìkànnì ọmọ yín tẹ́ fẹ́ràn òun mùrú ẹ̀ àbí tẹ́ bá lọ kókó lórí igbá lókù kí wọ́n sì.
fastaghfiru lidhunubihim. ẹ ń fún ọmọ ọlọ́mọ ní tí ẹ fi ń ya wèrè ẹ wá múrú owó ẹ fi rán ọmọ lọ́dún èbó ẹ sì rò pé yóò dé láyọ̀. àtàn ìyá tẹ́kàn tó bisikíìtì bẹ́ẹ̀ bá sí abẹ́ gba àwọn igbó ni ẹ tò sí igbó tí ó jẹ́ gbó ẹ máa gbó bí ajá igbó jẹ́ gbó. ṣé wọ́n ń gbọ́? wọ́n ti wá rí pọ́n ṣẹ̀ ẹ kọjú sí mi wọ́n máa lọ́nà foríjì wá ipò foríjì àlà wà lónìí o bẹ́ẹ̀ni sọ fọ́lọ́run kó foríjì ọ. Ọlọ́run foríjì mi. jàmá naam. ẹ dá mi lóhùn bẹ́ẹ̀ bá ń lọ ilé ọkọ tó bá jọ́ mi ń túwó yóò mú gbà kọ́ lọ wọ́n fún lórógùn ṣé bẹ́ẹ̀ kọ́ ìdérí kòkó rin ńjọ́ tọ́mọ ẹni tí ń ta gbó tí ń lọ ilé ọkọ só sáná sígbó láàrin títì rí pé ó ní ọmọ yé ní gbó ǹjẹ́ rí Mabruk bẹ́ẹ̀ bá ń ta àmàlà ọmọ rẹ lè bá jẹ́ mi àbí ṣe lórí ọkọ mi ṣe lórí ẹjẹ ẹgbẹ́ sọ ìyá tí ń tọ́tì èwo ló fún ọmọ rẹ mu lásùbà pé kí n lè bá a ta mùgò mẹ́rin tẹ́ ń pọ̀rọ̀ nìwọ náà tẹ́ jàjẹ́ ó ti wá tàn tí mú jù ọlọ́kadà ni ìmí àlárí mọ́lẹ̀ ẹ̀jẹ̀ oníwátàfì sí tán ìyẹn ṣe máa kọsẹ̀ kó mọ́ bùjẹ̀ yóò wá funfun kẹ̀ẹ́ kò lẹ́jẹ̀ láàmọ́ ikú la gbọ́ àgbà rẹ̀ fọnà gà o tẹ́fì wá wẹ̀ tán báyìí yóò máa rùn ẹ̀ bá àmọ́ ló dáńgó màmá kẹlẹ́ sọ̀rọ̀ bíà yóò ṣe kínni yóò rùn. gbẹ̀yìn ọmọléèwé mọ̀sọ́pọ̀lọ́ ní jẹ́ sọ̀fù ẹ̀sẹ̀ àmín náà. àmín. tóní mo bírù yín yàtọ̀ sẹ́pà àbúrò mi àwọn tí mo ti tọ́ yunifásitì nù ọmọ mi ìwọ́ta àríyàn di wà tó ń sakọ àbí nsọ́bi tákọ́ bì mí wà fún ọkọ ọmọ sálọ. bẹ́ẹ̀ ni o. mọ̀nàkàì àwa tọ́ ọmọ kọjá rẹ́dẹ̀ẹ́dẹ́. alhamdulillah. àmín bí n ti ń wí fún yunifásitì tó wọ́n jù láyé tó máa dákọ̀ bó lọ́mọ márùn-ún bẹ̀ báyìí tí mo bínú ara mi àwọn alẹ́ máa fi àṣpé azin dàkísídásí ní dẹ́rùbà èmi tí mo ti ní gírádùsì tó pọ̀ ọ̀nà ọmọ tí mo bí tí ìfowó mi ṣòfò ọmọ mo tọ́ wọn ò yòǹbá nàbì mọ́fà wọn máa lọ́nà foríjì wá dá mi lóhùn. wa man yaghfiru dhunuba illa Allahu. kò sí ẹni tó lè forí ẹ̀ṣẹ̀ jìyàn fọlọ́n ẹni Allahu akbar. Allahu akbar. àgbàgbọ́ forí jìyàn ọlọ́run dákun forí jìyàn. àmín. mo fẹ́ kọ́ fọ́ra rẹ mọ́kàwé tó tán padà kó nu orí ibú. èéṣe ọba lè kíkọ́ àwa la tún sínú tán ọ̀tún wa gbádùn àlè ní sàárì. ó lọ fà á. wa man yaghfiru dhunuba illa Allah. èyí ń ti dùn mọ́ mo ní wá sí lẹ́wù ẹ̀ ni ó wá sáré pariwo fàáfàá dàbí lóhùn. wa man yaghfiru dhunuba illa Allahu. bó o lọ wí. walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun. wọn ò wá tẹ̀lé sínú tí wọ́n ń ṣe wọn ò lẹ́mìí pa wọn ò ní kú òun bẹ̀ ẹ má lẹ́mìí pa ẹ̀ ní fi ẹ̀sẹ̀ lẹ̀. Allahu akbar. torí ànábì ti béèrè nǹkan fún wa n bá ti sọ lálẹ́ torí ẹ̀ máa yọ̀ àmọ́ ẹ jẹ́ n sọ kó lè bá wúlò fún yín n bá ti sọ torí ẹ̀ máa yọ̀ àmọ́ ibi tí mo ti kọ́ òun ò fi pamọ́
ẹ jẹ́ n ké fún yín lónìí kẹ́lẹ́ bá àmọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ولم يصروا على ما فعلوا wọn ò tẹ̀lé sínú tí wọ́n ń ṣe pé àwọn ò lè kú òní bẹ́ẹ̀. وهم يعلمون. jẹ́mọ̀ ní náà نعم. ẹlòmíà ní tí ìbá robin lè sùn níjọ́ tí typhoid fẹ́ pa ọ́ tí wọ́n admit ẹ̀ náà sí bẹ́ẹ̀ dé ní àkàn sóbì sùn tì ọ́. kò lárùn mi ju typhoid náà typhoid náà ni mo mójútó ra rẹ typhoid kọ́ yóò yí sí nǹkan mi. typhoid wo ló mú ọ ọ̀sẹ̀ tó kọjá agbára rẹ ó dìde wá fẹ́ dàrú. ọ̀sẹ̀ tó mọ́ pọ̀lọ́ dání gbogbo nǹkan ló ní kéèjì oorun ó ní ibi tó lè sùn dé tó fi ní já sọ̀rùn mọ̀nàkà yìí àásọ̀kọ obìnrin ó ní kéèjì tó bá ti mọ̀ pé ìnàkí lọ fẹ́ tí kì í yó kíákíá wábi gbà torí wọn ní jèrè ẹ̀ ọ̀pá lọ́ọ́ fi rìn kàn yìí kí ni ó ń ṣe lójoojúmọ́. ولم يصروا على ما فعلوا. ó wá fẹ́ tẹ́ lọ́rùn ìwọ náà wà ń lo nǹkan mọ́ nǹkan níjọ́ tó bá di pọ̀ dasẹ́lẹ̀ kò ní píìkì mọ́tò ikú. لا إله إلا الله. kí ló lè jẹ sọfẹ́ni tó wà lẹ́yìn rẹ̀ pẹpẹ súpù ọ̀ràn wọ́n tún ti kó oògùn wèrè kẹ́dé tó o bá lò ní tó fún pẹpẹ súpù mọ́ jẹ́ púpọ̀ wọ́n ti ro nǹkan mọ́ o wọ́n ti kó dé wọ́n burúkú gbogbo orí ibú ti kún ayé nísìn. لا إله إلا الله. Aligazi èèmọ tí wọ́n ronú kí bò láṣẹ bá tiẹ̀ jẹ́ wọ́n tún ṣe súwìtì ẹ̀ bẹ́ẹ̀ni. èyí lẹ́ẹ̀ máa látẹ̀bí ṣòfò mọ́gìlá. ولم يصروا على ما فعلوا. wọn ò ní wá tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ aláàmà fàálù wà hàn. يعلمون. wọ́n mọ̀ pé tẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ ni wọ́n mọ̀ ọ̀rọ̀ anábì tí ń bá bọ̀ ó lè tó ṣe é ṣe fà astaghfirullah ẹ sọ bẹ́ẹ̀. أستغفر الله. wa razaqahu min haythu la yahtasib yóò àmọ́ rí àsìkò níbi tí ò fọkàn sí sáti túbá náà iṣẹ́ rẹ tó dí yóò yọ ìwé tó ọmọ ọ sì kíni ọmọ. ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ lójó rírì ó máa burú ọ tí parí iléèwé wọ́n ti ka ọkùnrin mẹ́wàá tó gorí rẹ̀ kí ni wọ́n fi ń ṣe kò sí kí ni. ẹ jáwọ́ àforíjì tá a bá tó láì tẹ̀ǹtẹ̀sì pẹ̀lú nǹkan nísìn obìnrin tí ó kéra rẹ̀ lómi wọn ò ní fọ́ di tí wọ́n gbọ́n lọ́rìn bẹ́ẹ̀ ti dúró yìí ní tẹ́ sọ́ di bàbàrà èmi tán yàn tí a bá ní olódodo kì í níláárí mo dá kọjá nú ayé ibi òdodo mo ti níláárí ẹ lọ obi títí ń bọ̀ nísìn ẹ kánú Àgídìgbò FM lánàá kẹwo ye àwọn foreign currency tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń kónà mi bó o lọ wí. وهم يعلمون. ìyẹn ìṣèdodo kó níláárí tèmi òdodo gan láàrí mi. وهم يعلمون. kódà wọ́n tún fi yí ẹ ní kíni ẹ dá mi lóhùn fa ashrafu nasi wọ́n tó sọ musharraf fa ashrafu nasi ẹni tí fi ní ìjù náà àwọn èèyàn ẹni ta ni wọn ò dákọ àfa wọn ò dákọ ọba wọn ò dákọ gómìnà wọn ò dákọ ńpá ẹ mọ̀ lálẹ́ talentọ̀ wa alahum himma ẹni tó ṣe pé
lọ́dọ̀ Ọlọ́run pàtàkì rẹ̀ ló ga jù Allahu akbar. wà arfa'uhum qadran tó ṣe pé kíìmà rẹ̀ ẹ gbọ́ òdiwọ̀n rẹ̀ òun ló ga jù nínú àwọn ẹ̀dá Allahu akbar. ẹ gbọ́ lónìí talentọ̀ ẹ mọ̀ dáhùn man ladhatuhu fi ma'rifatillah La ilaha illallah. Allahu ẹ akbar. tó ṣe pé adùn ayé rẹ̀ ni bí ó ṣe dọ́lọ̀ mọ̀ ẹni la ilaha illallah La ilaha illallah. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa La ilaha illallah. adùn rẹ̀ ni ma'rifatullah pé mo fẹ́ mọ̀ Ọlọ́run ẹ̀yin àfa ẹ̀ tó fún mi ládùúrà sí ẹ̀yin àfa náfìlà ò ní mọ̀ ẹ̀yàn tí o máa sún mi mọ́ Ọlọ́run mo fẹ́ mọ̀ Ọlọ́run ẹ̀ mọ̀ Ọlọ́run ni bẹ́ẹ̀ bá mọ̀ Ọlọ́run ibi tọ́mọ rẹ̀ ó gbà wáyé tọ́ọ̀tì bí ọmọ tó fẹ́ kó di gómìnà àwọn ń tigi bọ̀ La ilaha illallah. Allahu akbar kabira. àwọn anitọ́ ọba ti lè tẹ́ra alẹ̀ fàájà wọ́n fún ọ ní 20 million tẹ́ra alẹ̀ fàájà ìwọ tó fẹ́ bí gómìnà ọ́ bí ọmọ ajá wọ́n ń díje ọtí ìwọ lọ sí ipò kínní nínú ọmọ ìyá rẹ̀ sọ wúlò wọ́n lè mi lọ lọ́tí ṣe fún wọ́n ṣe mẹ́wàá àwọn lọ́tí ló fẹ́ pàlùnù tán ẹni lọ́nà wo kánni ọlọ́kadà òmùtí ni ẹ yóò kàn ní tírélà ní kọjú sí fèsì mi kí n fèsì ẹ ṣèbọ́lọ́ náà ní kí bànújẹ́ wọlé wa wèrè tí dókítà fẹ́ rẹ́ títì dókítà lálùbáríkà ẹ̀ tó fẹ́ rẹ́ wèrè tí mu tí yóò àfà bíjọ́ lè kí àwọn àníjọ́ náà rí nínú ọ̀ràn wa ọlọ́mọdé àṣàgbà kò rú ẹ̀ mọ́ Àmín o. gbogbo ní wá ń sáká nígbà tí wọ́n lè bá ó ti mu tí Bẹ́ẹ̀ni. kò rí ìyàn ó rò pé igi ló fẹ́ rẹ́ títì igi ló wó ọpọlọ ọlọ́pọlọ ló fẹ́ fi ṣòfò èyí náà tẹ́ ń gun ọ̀kadà ìyá ọmọ oyún ẹ̀ tiẹ̀ wá gbọ́n ẹ̀ nílà aka ẹ̀ fira yín sọ́lé tó bá ilé dànù ìran yín parun nù. wọn ò tẹ̀lé mi mọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́ fi ma'rifatillahi ẹ gbọ́ wa ma'abatihi kódà ìfẹ́ Ọlọ́run ló jókòó sí lọ́kàn tí ìfẹ́ Ọlọ́run bá wà lára rẹ bí mi ṣe ń ṣe yìí wọ́n ní Allahu akbar Allahu akbar. ọ̀ sọ́tò Allahu akbar. kí ni wákàtí mi ń ṣe báyìí Alhamdulillah. kí n ké lọ́sàn-án ọ̀nà fún mi gbẹ n sì gbọ́dọ̀ mú mi gbàtí fi parí wá sí báyìí mo ní kí wọ́n súnmọ́ ọkọ̀ débi tí mo wà ní Bẹ́ẹ̀ni. kí ni tó ń wá kálálẹ̀ tó bá sọ owó ni mo ti rówó Bẹ́ẹ̀ni. kò kú bá ṣe pàdé Ọlọ́run ẹ̀ dá mi lóhùn ìfẹ́ Ọlọ́run gbọ́dọ̀ jókòó sí ọlẹ́mì bí jẹ́ máa ń dá kọ́ Ọlọ́run sí kọ́ mọ́ gbẹ̀yìn bọ́ba ìgbẹ̀yìn láyé ọgbẹ̀yìn lálẹ́ kìámà ẹ̀ka rẹ̀ ẹ̀yọ́ ọmọge tẹ́ wà lè jẹ́ náà wẹ̀ Àmín. ẹ̀ ní sórí ibú Àmín. ẹ máa fi kún ọlọ́mọ jẹ́ sí léyà o Àmín. ṣẹ́gbọ́ ẹ sàmì èyí ni Àmín. ìwọ tó sàmì ọkọ rẹ mutí nù ẹ sì má jẹun fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ́ ẹni tí o bá sá tí o ṣe dáadáa ẹ má jẹun lọ fà tẹ́ẹ̀mì tètè fà. láti sin ọwà lọ́mọge ìwọ lọ ń bọ̀ lọ́rùn aṣọ kò ní wúlò kò ní ṣe ń pa ọ ti fọ lẹ́kọ̀ ọ̀lẹ irresponsible ọkùnrin tí ò wúlò tí tó máa fóònù mọ́tò ní mọ́mí ṣe yẹn ó kàn díẹ̀. gbèsè ọmọ tó lọ fẹ́ olóṣì orí jẹ́mọ́ ò dá mi lóhùn wọ́n ṣẹ́wòkè ìlàlíkọ́ ìhì jẹ́mọ́ ẹ̀ ní náà fi ṣẹ́wòkè ìlàlíkọ́ ìhì òun lẹ́nu tó ṣe pé yóò máa jẹ̀rán ẹjọ́ tí ó pàdé ọlọ́run pé sójú ò ní tì mí jẹ́mọ́ àá pàdé ọlọ́run o
ẹ má ṣe ń tá a fi jẹ̀bi ayé òní ṣe wá mọ́ tọ́ọ̀bù aláfẹ́sọ́nà fẹ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́n sí èwo ni òun wù ọ́ wò mẹ́rin lọ́n wò wò mẹ́rin sì ń dìbàdì fún nǹkan ẹyọ kan náà nǹkan wò ó. ṣé ẹ gbọ́ àtiwọ́ náà òkú mọ̀ràtà n tí ì rí choice mi ọ sì fẹ́ mi lórí 50 ọ ti dá choice rẹ kọjá ọ̀rùn gbẹ́ lọ́nà ẹ mọ choice ti ń wá obìnrin tí ó máa bọ̀ ṣé choice náà ọ̀lẹ láyé sẹ́yìn òṣìṣẹ́ àjọ wọ ọ̀ká ni àyẹ̀wò burúkú tẹ̀ ń wò yìí ajídọ́gbọ́n àbí ákì tó jòkó yìí àbẹ́mi sọ́bẹ̀ yẹ kí ni Imam Offa ni mi wọ́n mọ̀ dégbà fún mi ni èmi jẹ́ arámùká mò ń ṣe iṣẹ́ gbàgbé ẹ̀ obìnrin kóbìnrin ti ń bọ̀ jama wàtàwá dúró di ilẹ̀ yìí gbogbo òfin ayé rẹ̀ dá padà sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ni ó fẹ́ jù kò sí ní tó fẹ́ tí ò ní pa ọ́ lẹ́kún tó bá yá bọ̀ fẹ́ràn ọkọ̀ yóò bàjẹ́ lójú wó bọ̀ fẹ́ràn obìnrin yóò kọ̀ ọ́ kódà kó jẹ́ bílíọ̀nìà yóò rí àlébù tí ó fi kọ̀ ọ́ tí o bá rí pa yóò wá ní ẹ̀ẹ̀kan ọ̀tóhùn àní owó òṣèṣe sótán ọmọ tó ọrọ̀ ọkọ̀ 120 million fún nù yóò sì lọ fẹ́ ní kẹ̀kẹ́ baba katakata èyí ń burú jù o kí ló pé ẹ dá mọ́ni ẹ gbọ́ watawadduni ilayhi bima yuhibbuhu wa yarda. An'amallahu alaykum. Ntọ́ bá dùn mọ́ lọ ni ó máa ṣe lára tó dùn mọ́ lọ yẹn ní kíni ẹ lọ túbá. ṣé wọ́n ń gbọ́ kí ni májẹ̀mú tútúbá ẹ bí mi. ومن يغفر الذنوب إلا الله. wí ilé adékẹ́rìn. ومن يغفر الذنوب إلا الله. ẹ gbọ́ تعرف توبة الرجل بأربعة أشياء. ẹni tí ó bá túbá kí n tó ṣàdúrà lálẹ́ nǹkan mẹ́rin lẹ́fún kí lágbájá ń túbá jẹ́mọ́ ẹni kí ni àkọ́kọ́ ẹ̀ dá mi lóhùn yamna'u lisanahu minal fuduli wal gibati wan namimati wal kadhib. so ti túbá náà ẹ̀ níbà kó sọ àsọgbọnú mọ́ ẹ̀rú ọmọ bàkó mọ́ tún sórí ibú sọ túbá nù lọ́wọ́ yẹn fa ó ní kò lè dáa fún wọ̀nyí mọ́ èmi lọ́wọ́ àṣẹ tẹ́lẹ̀ torí ẹ̀ fi burú ṣèbí bí ọ̀rọ̀ náà lọ́ọ́ ti fẹ́ nu pa ẹ̀ tó bá lóun túbá kí ni òtún ní ṣe mọ́ wal ghiba kò ní bá ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀ kò ní bá jẹrin èèyàn lẹ́yìn kódà jẹ́ sọ kíní kan fún yín nínú sẹ̀ríà ẹni kíni bẹ́ẹ̀ mẹ́ta bá jókòó tẹ́nìkan bá fẹ́ lọ tọ̀ tẹ́nìkejì bá tẹ̀lé wọ́n ní máa lọlé àbòsí rẹ̀ ní ẹ lọ sí. àṣà ẹlòmíín sínú bẹ́ẹ̀ bá jókòó tẹ́ ń gbádùn ara yín òní kọ́ dìde yóò wá tún fẹ́ ẹnìkejì lọ kí lè fẹ́ lọ sí tújọ ni ọ́ ìwọ tó tẹ̀lé gan ọ́ èso lóríire alábòde tiẹ̀ ni. bọ́ọ̀bà lọ ọmọ lọlé bọ́ọ̀sì fẹ́ kú ni lọ kú èwo lẹ́ni tó fà lọ. òun náà sì ní múláàkù ni bí wọ́n bá ti fà á ní wọ́n ṣe gọ́gọ́ àgànàṣó bàbá wọn ò dá mi lóun mọ́ ni wọ́n ní kò dáa kẹ́yìn mẹ́ta ó jòkó kẹ́yìn méjì ó dìde ká lọ dúró nígun lé ká máa sọ̀rọ̀ kéńtọ̀ máa lọlé
kí lẹ́ ń sọ tí ò gbọ́dọ̀ gbọ́. síbẹ̀ ìjọ jòkó tẹ́lẹ̀ ni àbọ̀ jòkó ẹ̀yin mẹ́ta jòkó àwọn méjì gba Hausa ìwò gbọ́ náà bẹ̀rẹ̀ wà tó dìde máa lọ wọ́n fẹ́ ta ọ̀nù. ومن يغفر الذنوب إلا الله. mọ burúkú bó ṣe fẹ́ràn mi tó kì í sáwúrá lójú mi wọ́n ní ṣèdè tí mo gbọ́ Yorùbá ní èdè tá a gbọ́ kì í dùn ní kì í sọ̀dọ̀ Hausa o fi Yorùbá bú Hausa wò yóò gun ọlọ́bẹ ni torí ó ti mọ̀ pé wọ́n fẹ́ pàànà. ولم ẹ̀yin alábòsí ìgbà náà wọ́n á sọ ẹ̀ náà wọ́n máa sọ ẹ̀ náà wọ́n máa sọ ẹ̀ náà àbí kò máa sọ gánà èdè ìjẹ́kítàkù èdè tí gbẹ́ngbà tọ́lọ̀ fẹ́ sọ kalẹ̀ kí wọ́n kàn ní ẹ̀sán tẹ̀ bá rí. ولم يصروا على ما فعلوا. wọ́n máa ṣèdè wèrè وهم ní kíkọ́ kà tí ń gé tí kì í mọ̀ kó ní kíkì yága rẹ̀ ń gẹ́. وهم يعلمون. sẹ́mi tó sọ ìgbà tí mo rí ìyá rẹ̀ wọ́n ti ta ọ́. ẹ̀yin alábòsí ọmọkì ó ta ó wá ga ó wá fàlà ó wọ sùn ní gọ́ọ̀mù ó gẹ fìlà jẹ́wọ́ ẹ̀dá mi lóhùn gbogbo ọlọ́kọ̀ọ́kọ́ màmá bá ṣe ẹ̀gàn wà nàmímà ẹ̀tọ́ lóhùn túbà kò ní máa sọ fófó kò ní máa ṣe kí ni jàmá kí ló tẹ̀ bá mi wí tí mo wí ẹ jọ ẹ̀yin tí ẹ bá kóra yín jọ mẹ́wàá mẹ́rin mẹ́fà méje mẹ́jọ méje mẹ́fà tẹ̀bálẹ̀ nìkan tí máa ń sọ̀rọ̀ nìkan ló fòfo ó ti ṣe tiẹ̀ fẹ́ lómi ẹ lọ mójútó ló fòfo àárín yín ẹ fish out olófòfo òfófó ò dáa túlétúlé olófòfó yóò máa tẹ̀lé bẹ́ẹ̀ tí ò lẹ́sẹ̀ yóò sòfò fóònù tí ẹ bá fẹ́ kí n bínú sí nǹkó abàtì yẹn jẹ́wájú mi tó o bá ti ń sọ̀rọ̀ tí màá ti ń wọ ọ̀nà ojú wíńdò máa lọ o fẹ́ gba nǹkan mi lẹ́nu mi nù ìwọ tó o fẹ́ tẹ̀ mí fún kọ́gbọ́ tẹnu mi kó tó lọ sọ fẹ́ lòmí ta ni wèrè bíi tiẹ̀ jọ ìyàwó mi àkọ́kọ́ tó wà ń lé mi dùn ní ọlọ́mọdé káfíńra wà lè báyìí ìyá àtàwọn eléyìí ọdún tí mo wá fẹ́ ẹ mo ti wá ń fẹ́ kejì àmọ́ kè wọlé ọ̀rẹ́ rẹ̀ kan bá dé bó wà láyé bí ó wẹ̀ mí ò mọ̀ ìyàwó tèmi sá wà láyé ló bá òun jòkó lẹ́nu ọ̀nà wọn báyìí òun wo pálọ̀ mi lọ́ọ̀kan ó bá gbẹ̀yìn kùlé wa wọlé kẹ́lẹ́ kọ́kọ́ yẹn tẹ̀ tí jòkó lé ọkọ tẹ́ ẹ bá tẹ́tí ju ẹ̀ ní lọ́kọ ló bá dé Raymond TV ìlàjẹ kọ́ ó dẹ̀ ń bọ̀ ó kàn sílẹ̀kùn ó ní lágbájá ti dé máa gbọ́ tí wàá máa sọ fún mi wọ́n á fi tí ara mi gbọ́ báyìí ó ní mo fẹ́ kọ́ gbọ́ kọ́ mọ̀ pé kò séèyàn rẹ láyé ó ti kí ọ Malim ṣe wà dáadáa ọ̀rọ̀ ẹ̀sìn ló wá sọ. ó wá ṣé kí ni ilé ẹlẹ́gìrì ó wá tójọ́ ogun tí ń ṣe ìyá mi dá wa ní fine gbogbo ń tọ́ sọ yìí ó ti sọ fún mi àti gbígbà tó wá kí n máa sunkún àbí kí n máa rẹ́rìn ó lọ́kọ̀ ọ̀tẹ̀ tí máa ń sùn sílé ọtí ń kọ́ ọ̀ràn yìí o mo kàn gbé fún ní 100. ولم يصروا على ما فعلوا وهم يعلمون. sáà mọ̀ pé ó ti mọ̀ pé yóò ní fújọ tó dáa ó fẹ́ lọ da ti ẹrú òun náà sì fẹ́ kí n mọ ẹni tí ò fẹ́ mi tí sì mọ wá gba nǹkan àwẹ̀ lọ́ọ̀ mi ẹ̀yin mùnáfìkì wọn kọ̀ rẹ fẹ́ yẹn lé ọ ọwọ́ à ń fọ̀bẹ sínú òru tó bá sì ṣubú ńkọ́
tó yọ fún ara ẹ̀ dálẹ̀ self accident ọ̀ lè sọ pé ẹnìkan ló pa ọ́ wọn mọ̀ dá mọ́ múra yéré pé dá mi lóhùn wàlíkàdìbì ẹni bá ti túbà kò ní máa purọ́ mọ́ wọn mọ̀ dá mi lóhùn ẹnìkan bẹ tó fẹ́ kú náà àwọn ansar á lọ pe ànábì yòówù ẹ pé lágbájá ó fẹ́ lọ ànábì ní káì sọpọ̀ túbà kò rí wí oníkọ́nà forí jì ọ kò rí sọ ó kàn wò sánmọ̀ báyìí ó bá kà wá lẹ ànábì kan bú ẹ̀rín ni ànábì ni tó fẹ́ sọ tí ò rí sọ ó ti fọkàn sọ ọlọ́run ti sọ fún mi pé òun ti gbà lẹ́rú kí ló ṣe ọ́tọ̀ lè túbà níta ànábì wa mú wá tí wọ́n fẹ́ sọ tí n fẹ́ sọ tẹ́lẹ̀ àmẹ́jẹ ń sọ ànábì Muhammad sọ bẹ́ẹ̀ dáadáa nínú tí ẹ gbà wá lẹ́nu ànábì jìbìrìlù wá bá ànábì ó ní ya Muhammad yóò ń bọ̀rẹ̀ nsọ́mọ́ náà inna Allah ta'ala yaqul man taba min ummati qabla mawtihi bi sanatin qabiltu tawbatahu ẹ̀ tó bá nù jọ ẹ̀ tó bá fẹ́ kú tó kú ọdún kan tí ó kú tó bá ní mo túbá Ọlọ́run ní gbogbo ohun tó ṣe dàsìkò yẹn mo forí jìn tó bá kú ọdún kan tí ó kú ànábì ní káyì lọ sọ fọ́lọ́run ìjọ mi ò síríọ̀sì tó bá ń ọdún kan bó bá tó padà dé Ọlọ́run tó bá ṣe pé oṣù kan ló kù tí ó fi kú tó túbá mo forí jìn ànábì ní mo mọ̀ wọ́n àwọn karambà ní òtí ìdẹ́ngbà náà o ó tún padà sọ́dọ̀ Ọlọ́run ó bá tún dé Ọlọ́run náà mo fún ọ lọ́sẹ̀ kọ̀ọ̀kan ànábì ni wọn ò ní lè ṣe é ẹ̀yin ọmọ yẹn ẹ̀rọ ẹ̀ bá ń wí salami ala man qala ya rabbi wí. salami ala man qala ya rabbi ummati. ẹ bá ń wí ẹ dákun. ajirihum mina nirani qala na'am. abiyama. ajirihum mina. anabi nìyẹn. nirani qala na'am. àti ìdè wọ́n ti ń sípẹ́ wá. salami ala man qala ya rabbi ummati. ajirihum min nirani qala na'am. ajirihum min nirani qala na'am. ó bá tún dé ànábì lọ́sẹ̀ kan ti pọ̀ jù wọn ò ní lè túbà Ọlọ́run ló dáa jìbìrì tó padà lọ ẹ tó bá kú ọjọ́ kan tí ó kú tó bá ní mo túbà mo forí jìn ànábì ní padà sọ́dọ̀ rẹ̀ ọjọ́ kan ti pẹ́ jù. salami ala man qala ya rabbi ummati. ẹ bá ń wí. ajirihum mina nirani qala na'am. ewu ìtòrí Ọlọ́run. ajirihum mina nirani qala na'am. ó bá lọ tún dé ó lọ dá Ọlọ́run tó bá kú wákàtí kan tí ó kú ànábì ló ti pọ̀ jù. mo rò pé yóò mú ẹ ní. salami ala man qala ya rabbi ummati. Ọlọ́run bá kí ànábì sí. ajirihum mina nirani qala na'am. wí dáadáa. ajirihum mina nirani qala na'am.
ó ní tún padà lọ bọ́lọ̀ Ọlọ́run ló dá tó bá kù ìṣẹ́jú 5 tó bá ní mo túbà mo gbà Ànábì ní ìṣẹ́jú 5 ti pọ̀ jù. سلامي على من قال يا ربي أمتي. tó jẹ́ nánà ro mo fẹ́ ká fi dúpẹ́ fún Ànábì ni. أجرهم ká fi dúpẹ́ ó ti rà wá kalẹ̀ kó tó dùn ní. من النيران قال نعم نعم. ẹ̀yin ọmọ kí bẹ́ẹ̀ bá wí ẹ jẹ igi. أجرهم من ẹ wí dáadáa. النيران قال نعم نعم. Ọlọ́run ló dá ọ lè gba nǹkan tì lọ́wọ́ mi. ẹni tí ò bá ní ẹni tó lè gba nǹkan lọ́wọ́ rẹ yóò ṣe òfò kẹ́yìn. tó o bá ń bínú ọgbọ́dọ̀ lẹ́yìn tó kẹ́ káì tó sì káì. tó o bá lè káì ọgbọ́dọ̀ ní ẹni tó ń tijú. bẹ́ẹ̀ bá kọlù mi tí bá fẹ́ ṣe bí ilé mọ́mú jọ́ mi tí bá ti rẹ́ lómi ń gbọ́dọ̀ bínú. ọ̀wá rẹ̀ ń tọ́ ọtí èlé pọ́nlé. àwọn àna rẹ tó ní ọ̀rọ̀ sẹ́nu ọ̀nà lọ ń dá mi sí ẹ la wèrè ni ọ́ ni mọ̀lọ́lẹ́yìn lórí ibú ọ̀tún wa yára búra tí máa fàyà kánláyà kọ́lọ̀ wọn sépèlé o ọmọ tí ń gbà tó ń sọ ni bójú ẹ bá dá orí gírẹ́tì ẹ tẹ́ mọ yára búra tẹ́ bá búra lẹ́ẹ̀mẹ́ta àfi kí ìyàwó rẹ lọ lọ kọ́ńbò mí iná kó gbádùn ẹ kó tó padà wá fi ọ padà. Ọlọ́run ló dáa nítorí tiwa nàbì ẹ tó bá fẹ́ kú ẹ gbọ́ tí ẹ̀mí rẹ ti débì tí ń ṣe tí ò bá tí ì mí kalẹ̀ tó ní mo túbà Ọlọ́run ni mo forí jìn. سلامي على من قال يا ربي أمتي. اللهم صل على روح سيدنا محمد في الأرواح صلى الله عليه وسلم. صل وسلم على جسده في الأجساد صلى الله عليه وسلم. صل وسلم وبارك على قبره في القبور صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية وسلاما صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. على سلامي على من قال يا ربي أمتي. بتنسي من عليني أجيرهم من النيران قال نعم نعم. Ituba ẹ̀dákun. أجرهم من النيران قال نعم نعم. kí ló dé sọ bẹ́ẹ̀ ikú mi òjijì ni ó wá kò tí ẹni jẹ́ mi kànáà tó fi kú ẹni bí ikú kí ni gbáù kọ́kọ́ kọlù ẹ̀ lẹ́ẹ̀kan náà kò ní sọ pé Ọlọ́run foríjì mi yóò kàn bẹ́ẹ̀ mi rẹ́ bí tí ò sí ni ẹ máa tú kalẹ̀ o tọ́ba ní Ọlọ́run ti ní tọ́ba kù sẹ́jú kan òun fún èyí tó bá rẹ̀ ọ lọ́ọ́ túbà o ikú mi kò ní rẹ̀yìn o lórí àga náà ni okun náà nù kò sí ní jímọ̀ o mo lọ́ọ́ ti túbà ìwọ tó lọ́hùn wẹ̀dọ̀ tó wá kú ọ sì wẹ̀dọ̀ dọ́rùn bá náà. alákìíní. aláma kọ́lá ya rabbi ummati. tẹ́wọ̀ rẹ báyìí. ajirihum mina nirani kọ́lá na'am na'am. ẹ bá ń wí. ajirihum mina nirani kọ́lá na'am na'am. wọ́n náà wí wọ́n ti máa mọ̀ ní tiẹ̀. سلامي على من قال يا ربي أمتي. ọlọ́dà bá a kí ànábì. أجرهم من النيران قال نعم نعم. bá a kí ànábì. أجرهم من ẹni kọ́nà bá a kí ànábì. النيران قال نعم نعم. wọ́n náà wí aláṣọ funfun
سلامي سلامي على من قال يا رب أمتي bá a kí ànábì Ọlọ́run. أجرهم من النيران قال نعم نعم ẹ wí dáadáa. أجرهم من النيران قال نعم نعم wí ìwọ jẹ́ bílẹ̀ ara ti ń balẹ̀ díẹ̀díẹ̀. سلامي على من قال يا رب أمتي àdúrà tó ṣe yìí ànábì ló ṣe fún ẹ tẹ́wọ́ dáadáa. سلامي سلامي على من قال يا رب أمتي أجرهم أجرهم من النيران قال نعم نعم يدافع أجرهم من النيران قال نعم نعم bá a kẹ́ ànábì sí ẹ wo tó rà kalẹ̀ fún wa ó rà kárí ìyọnu Ọlọ́run kalẹ̀ ànábì wàhálà lórí àwọn ẹ̀dá o ẹ tó mọ̀ pé ó ti sú ọ̀pọ̀ wọn wà lè jẹ́ náà tó ti sú ọ̀fun pé kò sí ná ó wá tó ń sunkún ti aṣọ lọ dákun tádùn ààrẹ bá gbà sunkún bí tọmọ rẹ ó sì gbà bí tọmọ rẹ ò bá gbà iṣẹ́ rẹ ó bàjẹ́ ìwọ lọ́lọ́ nídìí nǹkan mọ́ ọmọ rẹ ò tí ì yàn mọ bá tẹ̀sùn bá lọ tọmọ rẹ ó mọ fi yàn àtàrà ọmọdọ́mọ rẹ ṣebí ni òjá wo sinmi sọ̀nà òkè akúṣẹ́ báyìí ni àmọ́ kò tó torá àti ìrẹ́yìn àfi ká sọkún rẹ bí tá sàdúrà lálẹ́ yìí nù aláàkínni. سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم ما nàámú wí ni. أجرهم من النيران قال نعم نعم ọmọ kan mú owó wá ẹgbẹ̀rún méjì ó lóun ń sọjọ́ bí lónìí pé báràká lòun ń jẹ́ Ọlọ́run jẹ́ olálùbáríkà kódà jẹ́ celebrate ẹ̀ bàndìrì yìí ti rọ̀ àbí kí ló dé tó ọjọ́ rọ̀ yìí jí ìṣẹ́jú méjì lẹ́yìn mọ̀ fi ra náà báràká ní sọjọ́ bí àbí barakallahu fikum barakallahu alaykum wàfínà wàfíkùn barakallahu. wàfínà wàfíkùn barakallahu. ẹ wí kí gbẹ̀yàn máa. barakallahu fikum. baraka. barakallahu alaykum. ọ̀là àlùbáríkà. wàfínà wàfíkùn. alahakwa àti sọjọ́ bí fún un òun gbé ọjọ́ bí wá sí wáàsí kò gbé lọ kílọ̀bù. أجرهم من النيران قال نعم نعم. ẹ má ka yìí sórí kíní yín